mo tọrọ ẹ̀mí gígùn, mo tọrọ àlàáfíà, mo tọrọ àlùbáríkà, mo wá tọrọ àtìlẹ́yìn Ọlọ́run fún gómìnà tuntun màmá wa olóyè Adéníkẹ́ Ọmọlára aya Akíntádé. Mo tún wá tọrọ ọgbọ́n, ìmọ̀ àti òye, èyí tó wá jẹ́ paríparí ẹ̀ ní sùúrù. Ọlọ́run kó bá mi fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù nítorí pé orí gbígbẹ àti orí tútù ó ṣòro kó jọ. Ọlọ́run á bá mi fún wọn ní sùúrù láti lè mú wọn ṣe àṣeyọrí. Ṣé rí olórí tuntun tá a ṣẹ̀ṣẹ̀ yàn yìí, wọ́n jẹ́ akíkanjú obìnrin tó jẹ́ pé wọ́n ṣe fi ọkàn tán, kò jẹ́ síbi tá a lè fi wọ́n sí tí ẹ̀rù máa bà wá torí pé a wà ń bẹ̀ ni o, a ò sí níbẹ̀ ni o, wọ́n á ṣojú wa dáadáa. Wọ́n dẹ̀ jẹ́ ẹni tó mọ̀ nípa àṣà, wọ́n dẹ̀ jẹ́ ẹni tó mọ̀ nípa ètò, wọ́n dẹ̀ jẹ́ ẹni tó ní ọgbọ́n, tó ní ìmọ̀, tó dẹ̀ ní àwọn ìrírí tó dáa tó jẹ́ pé èèyàn lè fọkàn tán nípa ọ̀rọ̀ àṣà, nípa àṣà ìgbéyàwó ni o, ti ilé ni o, ti ìjóyè ni o, ti ìbímọ ni o, gbogbo ẹ̀ ni wọ́n mọ̀. Wọ́n dẹ̀ ní ètò lóríṣiríṣi tó jẹ́ pé wọ́n jẹ́ aṣíwájú téèyàn lè máa kọ́ ọgbọ́n ní abẹ́ wọn. Tẹ́gbẹ́ téèyàn bá dẹ̀ tẹ̀lé wọn kò lè ṣìnà. Mo rí pé wọ́n jẹ́ ẹni tó yẹ pé kí wọ́n tó dé ipò olórí, wọ́n ti ń ṣe àwọn nǹkan kan tá a fi mọ̀ pé wọ́n lè mú àdéhùn ṣẹ. Tá a fi mọ̀ pé wọ́n lè mú àdéhùn ṣẹ. Tó bá dẹ̀ sọ̀rọ̀ fún wa láìsí wọn ń bẹ̀ tí wọ́n bá béèrè wọn nípa wọn, à á sọ torí pé a mọ̀ pé ẹni tó ń ṣe ìlérí tó mú ìlérí ṣẹ ni. Àwọn ìlérí kan tó hàn tẹ̀ fífi pamọ́ gan, a ti rí pé ó ti ń ṣẹ. So a ní ìfọkànbalẹ̀ lórí wọn gidi. Ìyá tí ò gba gbẹ̀rẹ̀ ni màá pè wọ́n o. Tolóyìnbó máa pè ní disciplinarian woman. Èmi Ọlọ́run dáríjì mi o, tí bá ní kì í sùn. Pẹ́pẹ́yẹ kì í sùn lọ́rọ̀ o. Torí wọ́n ní Yorùbá bọ̀ ní pẹ́pẹ́yẹ òrùbà tuntun. Ó bímọ bí ò tiẹ̀ pọ̀ ṣùgbọ́n kò fi ọmọ ẹ̀ kankan ṣeré. Tó bá ń lọ tó bá rò pé pẹ́pẹ́yẹ orí ọmọ ẹ̀ àṣà ìjẹ́ o tó bẹ́ẹ̀ láti bẹ́ẹ̀ lọ́rọ̀ màmá yẹn. So tó bá ń lọ tẹ bá rò pé bóyá kò rí ọmọ ẹ̀. Tẹ bá rí pé ọmọ pẹ́pẹ́yẹ kan náà tó kọjá ìyẹn tó fẹ́ ṣèrè, pẹ́pẹ́yẹ mọ bó ṣe máa ń discipline ọmọ ẹ̀. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ìdí tí mo ṣe lo language yẹn fún ọ ni pé màá lè pè fún ọ ní pẹ́pẹ́yẹ. Wọn ò fọmọ ṣeré, wọn ò dẹ̀ ń jẹ́ kọ́ ọmọ wu ìwà kí ìwà. Mo rí wọn gẹ́gẹ́ bí obìnrin takuntakun, ìyá tí ò sì gbàgbẹ̀rẹ̀, tí ò gbàgbàkúgbà, tí ò dẹ̀ gbà kọ́ ọmọ wùwàkúwà. Mo mọ̀ yí pé wọ́n á mú ìlérí wọn ṣẹ nípa ìrànlọ́wọ́ Ọlọ́run torí pé ohun gbogbo wà lọ́wọ́ Ọlọ́run. Mo dẹ̀ mọ̀ yí pé Ọlọ́run olóore ọ̀fẹ́ ni. Mo gbàdúrà fún Ọlọ́run fún wọn pé kí Ọlọ́run kó fún wọn ní oore ọ̀fẹ́ yẹn láti lè mú ògo ìlérí yẹn ṣẹ, láti lè jẹ́ kí wọ́n jẹ́ olóòótọ́ tí ó gbọ́ ẹ̀jẹ̀ tó ń jẹ́ fún wa. Ìmọ̀ràn mi fún màmá wa Chief Mrs. Ọmọlára Akíntádé ni wípé bí wọ́n ṣe ń ṣe kí wọ́n máa tẹ̀síwájú, kí wọ́n wá ṣe jù bẹ́ẹ̀ lọ, kí wọ́n túbọ̀ kó gbogbo wa mọ́ra sí i, kí wọ́n jẹ́ ìyá fún wa, kán jẹ́ aṣíwájú fún wa, kán jẹ́ èjìká fún wa tó máa gbé aṣọ dúró fún wa. Tí ìyẹn bá ti lè dúró, àwa náà ti ṣe tán. Kán wò ẹ̀yìn wọn ni bóyá wọ́n lọ́mọ àbí wọn ò lọ́mọ. Orúkọ mi ni olóyè Ọmọlára Adéníkẹ́ Akíntádé, ìyẹ́ tó lùlàró, yèyé ògbóyè awòwò ní ilẹ̀ Òwu, líka ti jàká òkè, táyé ṣe gbogbo lútẹ̀. Èmi sì ni ìyá ọba kábíyèsí òwúrọ̀ la wà ní LTV 8. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí ó fún mi gẹ́gẹ́ bí gómìnà kẹta fún ẹgbẹ́ Traditional Wedding Initiatives tá à ń pè ní TRAWIN. Gómìnà àkọ́kọ́ ni màmá wa olóyè Sàbáínà Àdùnní Omíṣàndé tí wọ́n wá láti àárín gbùngbù Ìjẹ̀bú. Gómìnà kejì ni ìyá wa díákónì obìnrin Ṣọlá Odùṣẹ́lẹ̀ wọ́n wá láti àárín gbùngbù Ẹ̀gbá. Nígbà tí èmi gómìnà kẹta olóyè Adéníkẹ́ Ọmọlára Akíntádé tí mo wá láti ilẹ̀ Yewa. Inú mi dùn láti gbọ́ ìbéèrè yìí pé kí ni àwọn ìlérí tí mo ti ṣe fáwọn èèyàn tí n bá di gómìnà bẹ́ẹ̀. A ní dájọ́ lékú lọ́wọ́ lágbára Ọlọ́run.
kìkì àwọn tọ́lọ́run bá pamọ́ ló yọ nínú ewu, ẹni tọ́lọ́run bá sì fún ṣe òun ni kòkó ẹ̀ ló máa ń yè dáadáa. Kí n ṣèlérí tó pọ̀ fáwọn ọmọ ẹgbẹ́ mi, ṣùgbọ́n ohun tó wà nínú traditional wedding initiatives tí mo fẹ́ kí gbogbo wa kájọ ronú nípa òun ni gbígbé àṣà wa lárugẹ. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá tí gbogbo wa náà bá wò dáadáa tọkùn, a rí i pé ó ti mẹ́rí, ó ti ń relẹ̀, ó ti ń kú lọ, ó ti ń dákú àfi ká wọ́n mi sí ká lè jí. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ó yàtọ̀ sí ẹ̀sìn pátápátá. Tá a bá wò dáadáa nísìnyí, àwọn tó mẹ́sìn wá fún wa wọ́n ti ń gba àṣà wa lọ́wọ́ wa. Tán bá sì ṣe tán àti pààyàn pátápátá, wọ́n á gba àṣà àti ìṣe ẹ̀ lọ́wọ́ ẹ̀. Pàápàá nípa àṣà ìbíni àti ìtọ́ni. Àwọn ọmọ wa nísìnyí nípa àṣà ilẹ̀ Yorùbá táwa ń gbìyànjú nísìnyí láti dá padà. Àwọn ọmọ wa láti inú oyún ni wọ́n ti ń kí òyìnbó bọ̀ wọ́n lórí, ni wọ́n ti ń fẹ́ kí èdè wa kó parẹ́ lọ́fun wọn. Láti inú oyún nísìnyí láti ń kọ́ àwọn ọmọ wa bó ti ń wọ aṣọ òyìnbó tí wọ́n ti fi gbárí ẹ̀dá ń ṣíkí àbetí ajá wa wọ́n ti fi ń tọrọ. Àwa òbí fúnra wa náà àti ẹ̀ tí wá sọ àṣà aṣọ wíwọ̀ yẹn àti sọ di ohun tí ò dáa láti kọ́ àwọn ọmọ wa láṣọ tiwa ní wíwọ̀. À á gbé aṣọ ọ̀pá márùn-ún fún télọ̀ kó bá wa rán fọ́mọ mẹ́ta. Báwo ni irú ẹ̀ ọmọ bẹ́ẹ̀ ṣe fẹ́ mọ nǹkan tó ń pè ní dàńṣíkí, gbárí ẹ̀, àgbádá, fìlà àbetí ajá, báwo náà ṣe fẹ́ mọ̀? Nínú ohun tá a fẹ́ tají nínú àṣà wa ní TRAWIN, òun ni oúnjẹ wa. Mélòó náà ọmọ wa ni wọ́n lè jẹ ẹ̀bà wa mọ́? Ẹ̀bà tútù àtọbẹ̀ gbẹ̀gìrì, tàbámàlà àtọbẹ̀ gbẹ̀gìrì. Kò sọ́mọ wa tó mọ̀ ṣapá mọ́, kò sọ́mọ wa tó lè jọbẹ̀ ẹ̀gúsí mọ́. Àfikún wọn wá ní kì í jẹ òkèlè àfi índómì. Mélòó nínú àwọn ọmọ wa ló tiẹ̀ mọ oríkì ìdílé wọn mọ́? Wọ́n bá gbọ́mọ dání sí wọn ní bébì, ọmọ tó yẹ kó kí sárẹ̀sà, kó kí sólógbìn, kó kí ọmọ tó bá jẹ́ gbani, tó bá jẹ́ jẹ̀bú ni, tó bá jẹ́ yewa ni, kó kí lóríkì. Kò sọ́mọ tá a máa kí lóríkì torí ìyá ò ní wú. Mélòó nínú àwọn ọmọ wa náà mọ̀ nípa àṣà orúkọ wa mọ́? Àsọmọ ní Àlàní, Àyìndé, Àdìsá, Àjọkẹ́, Àbíkẹ́ àsọmọ wa mọ́, àfi Kọ́ńkọ̀rọ̀, àfi Precious, àfi aṣọ àwọn ọmọ wa, aṣọ àwọn ọmọ wa dọmọ lórí. Àgbé àṣà ọláṣà, àgbélárugẹ ju àṣà tiwa lọ. Nǹkan tí àwa traditional wedding initiative tí a fẹ́ ṣe ni kì í ṣe ká gbàgbá ìyàwó nìkan la wà nípa ẹ̀, ṣùgbọ́n ká jí àṣà wa níbi tó sùn sí. Ẹ wo oyè tá à ń sá fún nídìílé wa káàkiri. Wọ́n ní wá joyè ìdílé ẹ̀, á lóun ojóyè òun àyàmé Christian, àyàmé Muslim ojóyè. Bẹ́ẹ̀ lòyìnbó ń wá láti ilẹ̀ aláwọ̀ funfun nísìn tán wá ń kó àṣà wa lọ, tí wọ́n lọ jẹ́ ẹlọ́bàdàn nísìn ẹ̀rọ oríṣiríṣi òyìnbó tí wọ́n ń kọ́ Ifá, tí wọ́n sì ń jẹ oúnjẹ wa, tí wọ́n ń wọ aṣọ wa pọ̀ nítòkú káàkiri nísìn. Aṣọ àdìrẹ àwọ̀ ọmọ àwọn òyìnbó owó gegere ni wọ́n fi ń rà. Apá gbogbo àṣà wa, apá tì, àwa mú àṣà aláṣà agbéwọ̀ bí ẹ̀wù. Wọ́n bá sì ti gbà àṣà wa lọ́wọ́ wa tán nísìn, àwa máa fẹ́ lọ fowó ra àṣà wa padà lọ́wọ́ àwọn aláwọ̀ funfun. Nǹkan tí àwa traditional wedding initiative tá a jókòó láti gbéga pàápàá nípa títọrọ ọmọ fún ọmọ wa ọkùnrin àti fífi àwọn ọmọ wa obìnrin lọ́kọ ní ìlànà ti àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ohun tá à ń sọ náà ní iṣẹ́ ti rí pé ohun tí mò ń sọ atọ́kùn ó ti yé yín díẹ̀díẹ̀ báyìí nísìn. Nígbà tá a bá sọ pé a wà ní traditional wedding engagement, ẹ lè gbọ́ kí àwọn mùsùlùmí tí wọ́n ní àwọn ń ṣe nìkáì, Islamic nìkáì, kan wá sọ pé wọ́n fẹ́ forin òyìnbó wọ́n fẹ́ fi múyàwó wọlé, tàbí kí wọ́n sọ pé wọ́n wà ní ṣọ́ọ̀ṣì níbi tí wọ́n ti ń ṣàdúrà fún wọn, kí wọ́n sọ pé orin òyìnbó wọ́n fẹ́ fún kálukú ló láyè tiẹ̀ lọ́tọ̀. Wọ́n bá fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì lọ ṣàdúrà, tàbí onímùsùlùmí aláàfáà fẹ́ ṣàdúrà fún wọn, ìyẹn wà lọ́tọ̀. Tá a bá ti wà ní traditional wedding engagement, kò lẹ́tọ̀ọ́ láti sọ pé wọ́n fẹ́ forin òyìnbó mú ìyàwó tàbí ọkọ wọlé. Ẹ jẹ́ ká pe àṣà wa láṣà wa, ẹ má jẹ́ ká fi ẹ̀sìn tàbí àṣà àjòjì ká fi pa àṣà tiwa lára. Agbàwé ìjọba abájọba ṣe ìjọba gan ràn wá lọ́wọ́ lórí ẹgbẹ́ wa. Tàbá fẹ́ ṣe nǹkan kan, a máa ń kọ̀wé síjọba, wọ́n sì máa ń ránṣojú wa, wọ́n máa ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa láti jẹ́ ká gbé àṣà wa lárugẹ. Ìjọba gan nífẹ̀ẹ́ sí
wọ́n máa ń pè wá sí àwọn ìsọ̀rí nǹkan míì tí wọ́n ń ṣe lábẹ́ ìjọba táwa náà sì máa ń yẹjú síbẹ̀. wọ́n máa ń wáyé ọmọ tó bá dára ẹ rí i pé ó máa ń ní bàbá tó pọ̀. ọmọ tí ò bá dáa ló máa ń rárá o kì í ṣe ọmọ mi ni wọ́n máa ń tanú. àwọn kan wà tó jẹ́ pé ẹ̀yin náà àti ọ̀nà nínú alábíamọ inú tó bá bí dókítà ń gbà mí ó máa bí àwọn ọmọ tó ń káwọ́ sókè jẹnsẹ̀ mọ́lẹ̀ bó ṣe rí nìyẹn. àwọn kan wà tó jẹ́ pé bá ṣe ń sọ tó yìí náà wọn ò tí ì mọ̀ pé gbígbé àṣà wa lárugẹ ó yẹ tó jẹ́ pé wọ́n sì gbàgbọ́ nínú ká jẹ́ kájọ máa dà á pọ̀ ká máa dà á pọ̀ tó bá ń pa lórúkọ mọ́ ṣàpàyàn náà yẹn tí burú jù àwa kan la jókòó rò pé kò yẹ kó rí bẹ́ẹ̀ tí wọ́n bá dẹ̀ tí ì bá wa lọ lénìí kò túmọ̀ sí pé wọ́n ní wá bá wa lọ lọ́la tàbá sì ń jẹ́ kó yé wọn a máa bá wọn sọ náà ni ká má ṣe hùwà ìbàjẹ́ mọ́ o ẹ jẹ́ a máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìbàjẹ́ mọ́ o ẹ jẹ́ a máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìbàjẹ́ mọ́ o ẹ jẹ́ a máa bá wọn sọ tó bá yá wọn bá wa lọ àwọn àgbàgbọ́ bẹ́ẹ̀ pé wọ́n ṣe bọ̀ pẹ́ lọ́wọ́ Ọlọ́run torí ṣètìyàn bá yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó bá jẹ́ pé mi ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ìyẹn ló máa fi jẹ́ kó le díẹ̀. inú mi dùn pé àwọn kan ti gómìnà kan ti lọ gómìnà kan tún tẹ̀lé èmi ní gómìnà kẹta. nísìnyí àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ wọ́n tiẹ̀ ti ń rí yàtọ̀ nísìnyí pàápàá pé ó dà pé gómìnà kẹta yìí eléyìí wá láti tiwa ká má dúró lójú kan láti tiwa gbọ̀ngbọ̀n ni torí mo ní láti dúpẹ́ gidigidi ọjọ́ tí wọ́n ṣèfilọ́lẹ̀ mi lọ́jọ́ 10 oṣù kejìlá òun ni ẹni tí a mọ̀ tó fẹ́ díje fún gómìnà ìpínlẹ̀ Ògùn ní ọdún 3 sásìkò táwa yìí tó sì mọ ipa takuntakun tí mo kó nílẹ̀ Yorùbá wórè odidi mọ́tò ńlá tuntun ló gbé fún wa fún ẹgbẹ́ yẹn pé òun mọ ẹni tó jẹ́ gómìnà yẹn nísìn àti ohun tó lè ṣe àti gbogbo ohun tó lè ṣe nípa ọ̀rọ̀ tó ń sọ nípa ara mímú nípa ìhùwàsí nípa bí mo ṣe lè bá yẹn sọ̀rọ̀ káàkiri mọ́tò ńlá ló gbé fún wa pé ká fi ṣe ìfilọ́lẹ̀ tí èmi Adéníkẹ́ Ọmọlára Akíntádé mo sì dúpẹ́ gidigidi lọ́wọ́ Senator Solomon Ọlámilékan Adéọlá Yáyé the senator representing Ohun West Senatorial District in the Red Chambers. I want to sincerely thank him and appreciate his magnanimity and generosity to have donated a bus of 18-seater to the association. I want to pray that the Lord replenish his generosity. Àwọn ọmọ ẹgbẹ́ ṣe mọ̀ pé àwọn tó ṣòro darí jù àwọn ni ènìyàn ká má ṣẹ̀ṣẹ̀ wá sọ pé obìnrin. Òótọ́ nínú ọmọ ẹgbẹ́ a ní ọkùnrin ń bẹ ṣùgbọ́n àwọn ọkùnrin ò pọ̀ tó àwa obìnrin nínú ọmọ ẹgbẹ́. Ìmọ̀ràn mi fún àwọn ọmọ ẹgbẹ́ ni wípé ká má wò ó nípa owó tá a máa pa lóde nìkan tá a bá lọ sóde ká má wò ó nípa owó. Àwa tá à ń lọ sóde gbọ́dọ̀ jẹ́ àpẹẹrẹ rere nípa ọ̀rọ̀ tá a máa sọ lóde nípa ilé tá a ti ń kúrò lọ́dọ̀ àwọn ọkọ wa ká jẹ́ kọ́kàn àwọn ọkọ wa balẹ̀ pé bó ṣe ń lọ sóde yẹn ibi iṣẹ́ ló ń lọ kò ní yà síbòmí kọ́kàn àwọn ọmọ wa balẹ̀ pé wọn ò ní fi wá bú àwọn náà ìyá wọn ló sì ń gbàgbá ìyàwó káàkiri bẹ́ẹ̀ ra àwọn ọmọ tiẹ̀ náà bẹ́ẹ̀ rárá tí ìyàwó mú káàkiri torí àwa ni jígí tí àwùjọ ń wò kó má dẹ̀ jẹ́ pé tá a bá ti dóde owó nìkan la fẹ́ lọ pa lóde ọ̀rọ̀ wo la fẹ́ sọ lóde tí ọkọ àti ìyàwó á mọ̀ pé ẹni tó gbagbá ìyàwó mi nígbà tí mo ṣe ìyàwó ó yẹ kí n máa wá obìnrin bẹ́ẹ̀ lọ tí wọ́n bá ní àdójúkọ kan nínú ìgbéyàwó wọn a gbọ́dọ̀ jẹ́ ẹni tí wọ́n lè wá ké bá láti bá wọn wá ìyanjú sí ohun tó bá dojúkọ wọn nínú ìgbéyàwó torí ìgbéyàwó kọjá ká bímọ fúnra wa tàbí ká bá ara wa lájọṣepọ̀ ìgbéyàwó kọjá àdójúkọ pọ̀ gan nínú ìgbéyàwó àgbàdúrà pé kọ́lọ̀ má ṣe wá lẹ́nu sí ìtúlé onílé ká jẹ́ àwọn tó ń tolé tó sì bá ní wá ìyanjú sí àwọn àdójúkọ tó bá dojúkọ ìgbéyàwó mo gbàdúrà fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n ń gbọ́ mi tí wọ́n ń wò mí tàbí tí wọ́n wà lábẹ́ òun mi pátápátá kọ́lọ̀ má jẹ́ kán ṣiṣẹ́ gbà pé bí wọ́n bá ṣí ọ̀rọ̀ sọ lóde ńgbà mí á dàbí kó ṣiṣẹ́ gbà á dàbí kó ṣòde lọ á dàbí kó ṣí òde já á lè dàbí kó ṣara mú kọ́lọ̀ má jẹ́ ká ṣiṣẹ́ gbà gbogbo wa náà ta sì ń ṣiṣẹ́ yẹn káàkiri kọ́lọ̀ ń ṣe wá lẹ́ni tó ń lè ṣe ìyàwó àwọn ọmọ tiwa náà ká má ṣiṣẹ́ fẹ́ lòmíì jẹ ká má jẹ́ àtùpà
tí mú ní ríran ṣùgbọ́n tóun àtàwọn ọmọ ẹ̀ wà lókùnkùn kọ́lọ̀ ń jẹ́ kó jẹ́ pé wọ́n bá ta bá sì rí lóde kọ́lọ̀ ń jẹ́ kó mọ́ wa lọ́wọ́ ká má fi wà rẹ̀. iṣẹ́ alágàdo kòró tá à ń pè ní traditional wedding initiatives téèyàn bá ń lo oògùn ejò oògùn kéjò má bù mí jẹ ká má gbàgbé pé ó máa rí ejò ní gbogbo ìgbà tí ò bá yọ sí lójú ayé á máa yọjú sí lójú ọ̀run nítorí pé ó ń lo oògùn ejò sára ẹni tó bá lo oògùn bọ́n pé kébọn má ràn mí wọ́n bá yìnbọn kó má ràn mí wọ́n á máa nà bọ́n sí nítorí pé ó ń lo oògùn sára tí wọ́n bá nà bọ́n sí lójú ayé wọ́n á nà bọ́n sí lójú ọ̀run ẹni tó ń ṣiṣẹ́ alága ìjókòó àwa la ní àdójúkọ ìgbéyàwó tó pọ̀ jù tá a bá sì rí ìrírí àní lè bá ọkọ àti ìyàwó sọ̀rọ̀ lójú agbo àwa la dojúkọ ìrírí bá a bá ní lára ọkọ àní lára ọmọ tá a bá ní lára ọmọ àní lára àwọn ẹbí ọkọ bẹ́ẹ̀ bá ní lára àbúrò ọkọ ẹ̀ ní lára ẹ̀gbọ́n ọkọ ilé ọkọ ní òsì ṣe é dọmọ sílẹ̀ kéèyàn kúrò yìí kí ló fẹ́ bá ọkọ àti ìyàwó sọ lóde tó bá dọmọ sílẹ̀ tó kúrò irú ìmọ̀ràn tàbí wàásù tàbí wáàsí wo ló fẹ́ ṣe fọ́kọ àti ìyàwó tó fẹ́ lọ bá ṣiṣẹ́ tó jẹ́ pípa tí wọ́n fẹ́ wá béèrè àti bá wọn lọ ṣiṣẹ́ ni wọ́n bá wà tọkọ tẹ́ ìbúra yín so tẹ́ ìyá ṣé ohun tó fẹ́ sọ fọ́kọ ìyàwó ni wípé bóyá ìyàwó ẹ̀ bá ti ṣòṣì tó gbégbá sí fún mi tàbí tọkọ ẹ̀ bá ṣòṣì kó faṣọ ẹ̀yà ṣerú ìmọ̀ràn bẹ́ẹ̀ ló fẹ́ fún wọn nígbà kan bá wà tọkọ tẹ́ ti faṣọ ara yíya òun ló fi jẹ́ pẹ́ni tó bá lò ògùn bọ́n mamadu àwa la ní ìrírí tó pọ̀ jù nínú ìgbéyàwó àwa làwọn ọmọ wa àwọn tá à ń lọ rí ọmọ àwa làwọn ọmọ wa ló jẹ́ ọmọ gànfẹ́ ló pọ̀ nínú àwọn ọmọ wa tá a máa nílò àti lọ sórí òkè àti gbàdúrà fún pé tó bá jẹ́rú ìrírí yẹn lọ́kọ àti ìyàwó tó ń lọ bá ṣiṣẹ́ ni wọ́n ní tó wà ní kópa ọmọ bẹ́ẹ̀ irú ìrírí bẹ́ẹ̀ la máa ń dojúkọ ọkọ ìyàwó mi ìrora ló ń lo òde á ní láì tí ì jẹun àárọ̀ òde fi tọ̀sán sílẹ̀ tó wọn ọmọgbà tó fẹ́ dé lálẹ́ òde tèmi náà jẹ́ nígbà ìjọ jímọ̀ pé tíẹ́ wà lọ́la ọmọ àtètè jí ni láti ṣe oúnjẹ tààrọ̀ kó o ṣe tọ̀sán tó rí tébùrù kó o sì tètè kúrò lọ́hùn toríṣẹ́ wa ò ṣe é sọ pásìkò báyìí la máa parí wá tètè kúrò lọ́hùn tàbí kó o tètè sọ fọmọṣẹ́ kó o tètè bẹ́ẹ̀ wá àwọn kankan tó bá tètè jópa kó o dẹ̀ jẹ́ bí tó ń fi ìfarabalẹ̀ bọ́pọ̀ ẹ sọ̀rọ̀ débi pé a lè mọ̀ wípé òde tán lọ lénìí ó kàn rí bẹ́ẹ̀ ni kì í ṣe bẹ́ẹ̀ kì í rìn bẹ́ẹ̀ òde tèmi yẹn kàn rí bẹ́ẹ̀ ni ẹ̀yin máa ọkọ̀ gan pàápàá ló máa gbé ẹ débi iṣẹ́ láti sọ pé ṣé kí n padà wá gbé yín ṣé ẹ máa tètè dé ẹ tètè ṣe kí a o bí àsọyépọ̀ bá ti wà láàárín ọkọ àti ìyàwó kò ní sí wàhálà nílé káwa náà má ti wá rò pé torí padà ti ń pawó lọ́sẹ̀ọ̀sẹ̀ kéjì ká wá ti ga ju iye tá à ń pa lọ láṣẹ Elédùmarè iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ tó ní ṣe pẹ̀lú sùúrù àti ìfarabalẹ̀ ni mo sì gbàgbọ́ pé lágbára Ọlọ́run iṣẹ́ yẹn ò ní mú ewu sínú ilé oníkálukú wa ẹ ṣé. Orúkọ mi ni olóyè Adéníkẹ́ Ọmọlára Akíntadé èmi láyà wọn lóhùn òdúró ayé òwú ajífẹ́ kéṣeré aya jíbọ̀ṣẹ̀ aya ńlọgbà tó dódó ògùn tó dódó ọlọ́kọ̀ tó dáwọ́ yadé tó sọ gbòdì ayé ojú ayé ẹnu ayé ọ̀gbìn ayé èkúrú ayé aláàgùn ààrẹ nílẹ̀ Òwú ìmọ̀ọ́dún sì ní ọgbọ́n ẹnìkan ṣòro mọ̀ràn ẹnìkan òjò bọ̀rọ̀ ìmọ̀ràn tẹ́nìkan bá gbà lórí asán ló já sí èmi lọ́mọ ọ̀la àrò ọ̀gàngán amújẹmú